Akú lọ́wọ́ náà ọlọ́run fi àbárákà sí fún àwọn tí wọ́n yìí káàkiri àgbáláyé ẹ̀dá ló pẹ́lẹ́ pẹ́rẹ́ sà. Alhaji Ismail Apàṣẹ CEO Apàṣẹ Luxury Home, CEO City Palace Apartment and Suites, CEO Apàṣẹ Resort, CEO Apàṣẹ Logistics and Transportation Service, GMD Apàṣẹ. tó ọlá fún àbárákà sí èyí tí ẹ̀ ń ṣe nílùú Lẹ́kì lónìí bó ni èròǹgbà ẹ̀ kí ni ìpìlẹ̀ bó sì ni àríwò yìí ìpàdéṣẹ́ náà. Ẹ̀yà láti máa tẹ̀síwájú nínú ayé so a ti fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní ìlú Àbújá àtẹ̀wá nílọrin láti ń ṣe real estate business wa bẹ́ẹ̀ láti ń ṣe intel business àṣọ̀rọ̀ ẹni ká tẹ̀síwájú sí Lagos State wípé Lagos State jẹ́ lùkà tó jẹ́ pé ó tóbi ó dẹ̀ ní very ó dẹ̀ wà well populated. So báyìí sì tí ẹ ti wà lẹ́kọ̀ọ́ níbo ni ẹ láwọn ilẹ̀ sí àpapọ̀ tó wà ní òkè òkun tí wọ́n fẹ́ náwó sílé. Ní Island orí kan pín sí bí ọ̀nà méjì, Island wà mainland wà. Ní Island a ní Ẹlẹ́kọ̀, a ní Bẹ́jú Lẹ́kì, a ní Coastal Road tó dàbí pé à ń padà sí Victoria Island, a dẹ̀ ní àwọn ibi àdúgbò náà ní Gbógìjẹ, so a ní ọ̀nà Ẹ̀pẹ́, so a ní Awóyáyá ní Lájà, ṣùgbọ́n àdúgbò ta ní sí ní Island, a ní Chevron, a ní Island, ẹni mainland, a ní Magogo, a ní Kòròdú, a ní Ìkẹjà, a ní Aládùúgbò tó fọ́ sí Lagos State àyàkúrẹ́. Oríṣiríṣi náà ni a máa ń gbọ́ nípa ọ̀rọ̀ à ń talé à ń talẹ̀ ní títí ṣé ẹ̀yin náà ń gba san díẹ̀ ni àbí bí ẹ bá ti lówó nìkan ni kó wá ó sì àkójọ ìrà kó mọ lọ. Tó bá jẹ́ ti ilẹ̀ tó táwọn ń pè ní estate service plot à ń gba díẹ̀díẹ̀, ó wà láàrin ọdún kan ọdún méjì sọdún mẹ́ta tó bá jẹ́ títí ilé tó bẹ̀rẹ̀ láti bungalow duplex ìyẹn lè sanwó ọlọ́dún kan ọlọ́dún méjì ọlọ́dún mẹ́ta ọlọ́dún márùn-ún táǹpẹ̀ ní rent owó ìyẹn náà wà létí gbogbo program yẹn wá bí. àti pé ibi mbára náà ẹ lè bá mi kọ bí n tiẹ̀ sí Nàìjíríà. A kì í bá yàn kọ́lé lẹ́yìn ìta bá fẹ́ tà fún yàn àbí ìta bá ń tà la máa ń kọ́ ọ̀tá láwọn engineer tó kó wọn gbójú ìta kì í bá yàn kọ́lé ni pé aṣọ àbísí torí àwọn lẹ́tà máa ń tà bá láwọn engineer tó gbójú tó kí ta bá recommend fún àdèlùfà àdèlùfà. torí àwọn tí wọ́n ń bí yàn tí wọ́n fẹ́ mọ ibi tí yàn ti ibi ìpìlẹ̀ yàn ẹ ti ń ṣe ìtọ́jú mélòó sà. ó ti pẹ́ o at least more than 15 years. 15 years ẹ sì bẹ̀rẹ̀ l'Abuja. Abuja Kẹtó Abuja wa extend káàkiri. ẹ wàhálà ọmọ onílẹ̀ ńkọ́ torí èyí tó sáwọn ń pa wọn lọ́kàn tí wọ́n ń dà wọ́n ní ẹ̀mí rú náà ni sáwọn onílẹ̀ tí wọ́n nígbà kínní bó láti manage wọn. Ọlọ́run máa ń kọ́yàn mọ̀ ṣe ìdákan ló sọ pé ó mọ̀ ṣe gbogbo àmì àmì tó pé ìgbìyànjú ìgbọ̀rọ̀ dúró torí pé ẹlòmíín bẹ nínú àwọn èèyàn wa kọ̀ọ̀kan láti bẹ̀rẹ̀ sí ní máa mẹ́kọ̀ọ́ Amẹ́ríkà lórí London lórí ìdí kan kọjú sí ìkọ̀ tó bá ń ṣe ìlú àwọn àti àmọ́ àfọ̀gbọ́n ṣe níbi kákàsáré lọ kákàsáré padà torí èèyàn tó kówó kalẹ̀ bóyá retirement benefit abẹ́lómi owó tó ti méèkì ní ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ẹni tó bá preside over tó jẹ́ bí olórí ọ̀pọ̀ máa ṣàwọn àmójútó kó ṣe nǹkan tó yẹ kó ṣe lásìkò òun kan báyìí náà Ọlọ́run kọ́ àmójútó lórí. Àbá yàtọ̀ sí pé ọ̀rọ̀ wàhálà ọmọ onílẹ̀ tí ẹnu bá ń sìn kàtó tó máa ń fa wàhálà lórí ilẹ̀ náà ni ẹbí kan ló lélẹ́yìí ẹbí kan kọ́ ló ní ẹni tó tà kò lẹ́tọ̀ọ́ sí nǹkan lórí ẹbí kí lẹ́yìn tí táwọn ilé sà. Tó ṣẹlẹ̀ ni pé ní Àbújá kò ń sáwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ torí ìjọba ló ní ilẹ̀ allocation kò láwọn ọ̀dà center tí wọ́n pè bí Kwara àti wà lẹ́kọ̀ọ́ náà sọ ọ̀rọ̀ ẹbí yẹn máa ń wà ọgbọ́n táwọn dá ni pé a kì í kó lò àwọn dọ́kúmẹ̀ntì àmàràn tí wọ́n bẹ̀rẹ̀ láti rí sí ọ̀fọ̀ wọ́n bẹ̀rẹ̀ láti rí gẹ̀ẹ́sẹ̀tì then the next one tó palẹ̀ rà ní village decision so tó bá ti di pé bóyá rìsíìtì ẹbí ni ní Èkó yìí àkínbá wọn lọ́rọ̀ ẹ̀ rìsíìtì ẹbí lásán náà kàn ní àkínrà àti tó bá ní àwọn dọ́kúmẹ̀ntì tó jẹ́ village decision gẹ̀ẹ́sẹ̀tì sí ọ̀fọ̀ àti gọ́ọ̀nà kẹsì torí pé ilẹ̀ máa ń ní ìpìlẹ̀ táwọn máa ń pè ní foundation time làwọn ẹlẹ́gbẹ̀ẹ́ pé wọ́n ti máa níwò so àkínrà
lẹ́yìn àwọn tó bá ti ní ìwé tá à ń pè ní bíi gazette ìwé tó dà ní ìwé tá à ń pè ní village ẹ̀ṣẹ̀ṣẹ̀ ìjọba gan ló yọlẹ̀ yẹn fún wọn pé gbogbo ilẹ̀ lu yìí o tí ìjọba fẹ́ lò láwọn ìjọba rẹ̀ fi ń tún gbà padà sórí ọ̀nà ọgbọ́n tá à ń rí dání ọlọ́run rẹ̀ máa kọ́ wa máa ṣe. ibi tẹ́ ti bẹ̀rẹ̀ Àbújá lẹ ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ìjọba lọ́hùn ó sì rọrùn fún àwọn bájọba ṣe lórí ọ̀rọ̀ àǹtalẹ̀ àrálé. ó rọrùn tí èèyàn bá fọgbọ́n sí ibi tó bá mọ nǹkan tó ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ táwọn máa ń ṣe ni pé dábàá ara lẹ̀ ní ọwọ́ ìjọba àwọn kankan ní gúrúmì láǹgbóyè a máa ń gúrúmù ẹgbẹ́ lọ́wọ́ kọ́ra lẹ̀ ní yàrá tà fáwọn èèyàn máa fi lè sọ́jú kọ̀ fún méjì àmà wò ṣé ilẹ̀ yìí ṣé kò ní màlẹ́rìà ẹ wojú ẹ̀wò náà. àwọn ojú gbogbo ẹ̀wò ṣé kò ní táífọ́ọ̀dù ṣé kò rẹ̀ o máa wo gbogbo ẹ̀ bá dárí gbogbo ẹ̀ ní kò sí rẹ̀. bàbá a rí pé tó bá kankan ní subsidiaries àyè nǹkan tó pọ̀ tó lẹ́ka mo dẹ̀ rí pé àpàṣẹ resort wà àpàṣẹ logistics wà kí làwọn kan tí ẹ̀ ń ṣe àwọn kí ló dé pé kò ń ṣe ọ̀rọ̀ lẹ̀ nìkan lẹ́mú ní kókó tẹ̀fi yà sáwọn ọ̀nà tẹ̀ yà sí. Ó wà ní structure àbúta bá ń ṣe real estate bí kan àwọn afẹ́lẹ́ ká ṣe hòtẹ́ẹ̀sì irú Èkó yẹn sì irú bàtà dé lọrin sí hòtẹ́ẹ̀lì akọ́lọ ń kọ́ àdẹ̀rà onílé gbogbo ńlẹ̀ sí táwa tó ilẹ̀ níta lọ́dún sí níta gbogbo bàtà dé kù sí ilẹ̀ sí nílá lọ́kọ̀ fèsì àṣemọ́ abẹ́rẹ́ àwọn hòtẹ́ẹ̀lì káàkiri. ṣé kò sì rọrùn sá pàápàá Lẹ́kì ń bí ilẹ̀ Lẹ́kì Èkó. àgbẹ̀ iṣẹ́ tó máa fi rán yẹn tó bá dàbí kọ́ọ̀lù ilé táwọn olóyìnbó wọn ń pè ní kọ́ọ̀lù iṣẹ́ tó máa fi rán yẹn tí wọ́n bá ń jẹ ní ìyẹn bàbá àwọn tó wà lókè òkun torí ọ̀pọ̀ ẹ̀rù máa ń ba ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bóyá tẹ̀ fẹ́ kọ́lé ni torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lẹ́pọ̀ tí fi owó ránṣẹ́ sí àbúrò ẹ̀ tó trust tó jẹ́ pé yẹn padà dákulẹ̀ ṣé lè ṣe yín ṣé ẹni máa ń bá wọn handle àwọn kan bẹ́ẹ̀ bóyá wọ́n talẹ̀ lọ́wọ́ yín kí wọ́n bá wọn kọ àbí ẹ̀ ń tarí fáwọn tó wà lásàá country. àbẹ́sẹ̀ dá fún àwọn tó wà lásàá yẹn pé abẹ́tà kí wọ́n máa ra ilé straight. agbára bá wà wọ́n lè máa sanwó díẹ̀ díẹ̀ láàrin ọdún márùn-ún sọdọ torí àfáwọn yẹn láǹfààní tó pété ìbára ara lẹ́sí tó bá ti sanwó pé 10% ní òkú fún tí wọ́n fi wọ inú scheme ìjọba bá ti wọ inú scheme tó bá ti sanwó tó bá ti wọ pé 40% èèyàn lè rí i pé a máa allocate fún ọjọ́ máa pé ilé mi lélẹ̀ ìbá ní kọ́fẹ́ máa bá àwọn rí pipe CCTV ẹ̀kọ́ máa bá àwọn rí pipe solar gbogbo àyè gbà wọn ló máa sanwó pé 40% tó bá lè sanwó tó bá ti wọ bí 60% a máa ń gbà kan kó wọlé a máa fún wọn ní time tó fi pariwo ìlú máa ń pè ní rent ṣùgbọ́n àǹfààní náà wà fún àwọn tó bá wà nínú ìlú. bàbá ní ìṣẹ́jú kan ni ẹ wàá bá gbóyan sọ̀rọ̀ ẹ yẹ kàn mọ̀ nípa iléeṣẹ́ pé tó àti dé sèkó àwọn adára tó dáa ní ìṣẹ́jú kan. Apàṣẹ luxury homes subsidiary of Apàṣẹ group ó jẹ́ ẹ̀ka iléeṣẹ́ wa tó dì lórí ọ̀rọ̀ ilé àti ilẹ̀ so a ti wà ní Èkó specifically lónìí tó jẹ́ on 16 of May 2026 à ń ṣí Ìbẹ̀jú Lẹ́kì area office wa lónìí pẹ̀lú ògùntàn lọ́run lẹ́yìn ọdún a máa ṣí mainland office ní Ìkẹjà so tó bá dẹ̀ yà a máa fojú wọlé láti òbí tí ẹ̀rọ office wa bá máa gbélé sí àti dé láti fún àwọn èèyàn ní benefit of that gbogbo àwọn èèyàn tó ń rò pé àwọn olè nílé lórí l'Àbújá pẹ̀lú àwọn programu wa bíi housing scheme land scheme gbogbo ẹ̀ lóríṣiríṣi wọ́n ti dùn nílé onífà fún gbàgbé pé tá a bá ń ṣe bí ọdún pọ́yọ́dún mùsùlùmí ní àbọ̀dún Christmas àmàrà kò rice àmàrí gbogbo ẹ̀rọ náà kí làwọn ilé ọmọ aláwọ̀ náà tààtà ní wọn ni àṣà àgbo lọ́wọ́ wọn náà máa ń pè á bóyá ṣe sanwó yẹn tá a bá sanwó bẹ́ẹ̀ àlè nílé lórí àlè ní àlè nílẹ̀ àlejò nílẹ̀ níbi tí wọ́n máa ń dúpẹ́ ṣòro gbogbo program yẹn náà ti wọ́n lẹ̀ lẹ́kọ̀ọ́ bí báyìí àwọn kì í ṣe àwọn táàtò ìgbé bóyá wọ́n ń talẹ̀ kan fún èèyàn méjì àwọn tó máa ń kúrò jẹun àmọ́ alágbára àkì ń dájú agbára wa lọ nígbà alágbára wà reserve láti ralẹ̀ kíkan tó tán àmọ́ ní sáìtì méjì márùn pọ̀lọ̀ ẹ̀kọ́ náà. nọ́mbà yín kọ́ bá tí ó pè yín ó kàn sí. irú nọ́mbà àti ti Èkó ó yàtọ̀ sí tàbíjà. ó yá. so ó yá. 09135802156 very repeat 09135802156 that's Lagos number. Then Abuja number is 09135779171 09135779171. social media.